ká máa ṣe lọ yìí ọmọ kan wà tó jẹ́ ọ̀tá ṣùgbọ́n wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá. Tẹ́lẹ̀ what's wrong with you? I'm not together. Kí ni nǹkan tí ọmọ ọ̀tún yìí kí ló fi ṣorí tèmi fi ṣe náà? wọ́n wá rí èmi gẹ́gẹ́ bí apààyàn lẹ́yìn láì mọ̀ pé àwọn náà sọ mí lápààyàn. Mẹ́sì kí ló dé? Ó ti tó gẹ́ ètò ṣe nínú ìgbésí ayé mi ó tó gẹ́ ó ti débi fún tọ̀pẹ̀ báyìí. tọ́pẹ́ lẹ́yìn omi kan ibìkan ní ẹ̀ma kọrí sí mi. àmọ́ ohun tèmi sọ ni pé ẹni tó mú wálé ìkóhun mi àní ká wá ohun tó dáa ká fẹ́ tí ohun tó dáa bá yọjú tí ò bá wọn ní kọ́. ó ti sọ fún ẹjọ́ lẹ́tẹ̀lẹ́ pé kàkà kéde má dùn mí kápá ti pẹ́. ọ̀rọ̀ ọ̀tá tó wà ní àtìmọ́lé lọ́dọ̀ àwọn ọlọ́pàá ní station ńlá wa bá yín. Ẹ̀yin ti ní ẹnu yín jáde. Dájídájí ọ̀rọ̀ lẹ́nu tó lẹ́nu. gbọ̀ngàn tí mo wo ojú ẹ̀ lórí àwọn wo fíìmù gbẹ̀mí wọn bíbà ara ń gbẹ̀mí wọn bá mi kàn bíbà ìbọn. kí olúwa bá wa tẹ́ ẹ̀ sí lè sọ orí oyè sí afẹ́fẹ́ rí. Honorable, open your skull and listen to me. Wọ́n bá wọn dúró yà mí. owó wọgbó àdáyé èké àdáyé. àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín àjà kàkà kí àkèrè má dùn bẹ̀mí kápá ti tún ẹ̀ ló máa